تفنى ويبقى منه آثاره فأحسن الحالات حاله تطيب بعد الموت آثاره تطيب بعد الموت آثاره. ọ̀rọ̀ wa ò ní pọ̀ púpọ̀. Alhamdulillah. Àáfàá wa Abdulrasheed oníwàásí àgbà lọ́dọ̀ wa ní nínú mọ́sálásí wa ìsàlẹ̀ oníṣẹ́ẹ̀sì. Àwọn ni wọ́n lè sọ̀rọ̀ tààrà ní àmẹ́rù ń gba èmi. Alhamdulillah. Ọlọ́kọ́lá. أدام الله حياته. Ẹ̀mí àlàáfíà yín Ọlọ́run tí ó gbòjẹ̀ mi tẹ́lẹ̀ láyé. Amina. Nígbà tá à ń bẹ ní pínísí tá à ń bẹ lọ́dọ̀ àfáà wa wọ́n wá sí àgbáyé. Ilé Àgbárígìdò mọ̀lá tí lọ jẹun. Níbẹ̀ mo ti mọ bàbá wọn lọ́kọ́ ńlá. Ó ti pẹ́. Bàtà ń wá mímọ̀ kí tá à ń bẹ lọ́dọ̀ àfáà wa. Ní bàbá wọn lọ́kọ́ ńlá ni mo ti mọ̀ wọ́n. Ó tún kẹ́ ẹnìkan tí mo mọ̀ pẹ̀lú wọn. Wọ́n jọ máa ń rìn. Àwọn náà wà ní lónìí. Ẹ bá fẹ́ kọ́ nípa aládàbí kó wo bàbá wọn lọ́kọ́ ńlá dáadáa. Wọ́n dé wọn òjòkó, wọ́n ní wọ́n gbọ́ pé àwọn Buhari bẹ láàrin kan bẹ́ẹ̀ wọn. Àfìgbà tí mo wá, wọ́n ní kí n jókòó náà káwọn kankan fúnra wọn tó jókòó lẹ̀. Èmi ò lè ṣe báwọn o. Alhamdulillah. توقفتكم كالنجم لا لنازل Ọlọ́run ó di àárín yín pẹ́. على صفات ما ووفيع. Àwọn bẹ́ẹ̀ ni wọ́n Ọlọ́run wọlé àfàǹbá ní. Ọlọ́run wọlé àfàǹbá ní. Àwọn náà ni. Mo ti mọ àwọn náà ti pẹ́. Bọ́ọ̀sì ti wà náà. الله أكبر. Ọlọ́run ò ní ká yín kò. Amina. Yóò fèrè di gbogbo àwọn àgbàlagbà tẹ̀ ń kọjá bọ̀ lára wọn. Àmín. Ẹ wá ní ìlú ayé jágbajàgba. Àmín. Gbogbo ẹ̀yin mágàjí lọ́dọ̀ wa nìyí. Ẹ fọkàn balẹ̀. Ọlọ́run ò ní sọ ní dahoro. Amina. Bàbá wa lókè àlọ́ ń fọ́sẹ̀ imam. Ọlọ́run ò ní yí ẹ ráre. Ọlá àfáà yẹn wájú Ọlọ́run. Àmín. Àwọn tó ní hálù kan bẹ́ẹ̀ bá bá wọn lóde jìhàrà tó ti pa àwọn níbẹ̀. Ẹ bá ní ẹ dákun àfáà tí ó ṣe wá sí àgbà gbogbo tá a fẹ́ gbà tán. Bàbá lókè àlọ́ bó ṣe ń ní rárá. Ẹ jẹ́ àfáà ni ò sí wá sí ẹ̀mí. Ká tó máa wá gbà iná ìlàtún wá bá lọ́dọ̀ bàbá wa bá ní. Alhamdulillah. Bàbá lókè àlọ́ bó ṣe Ọlọ́run jẹ́ àárín yín pẹ́. Amina. Gbogbo bó ti wù kó yún ọpẹ́ nú tó. Bó ti wù kó yún ọpẹ́ nú tó. Oyún ní pẹ́ lára ìyá rẹ̀ púpọ̀. Àwọn kọ́dà ọ̀fẹ́ tọ́dún kan àtọ̀sẹ̀ méjì. Ayé ní ọba ìyá rẹ̀ àti bàbá ẹ̀. Àbáyín bẹ̀ ni.
àbáyé ń bẹ̀. Ọlọ́run wọlé àwọn afáàyín tí wọ́n tutọ́ sí yín la tọ́lọ́run fi ní dùn báyìí. Má jẹ́ jẹ́ tán. Amina. Má jẹ́ wa náà jẹ́ tán. Amina. Bàbá wa tí wọ́n lọ léyìí. Bàbá wa ẹlẹ́jà ń bẹ jòkólẹ̀. Bàbá tó bí bàbá wọn ni first chairman fún mọ́sálásí yìí. Akramakumullah. Bàbá tó bí bàbá Ọlọ́run ní jẹ́ lálàsí. Amina. Àwọn kúrò ní kéèyàn máa béèrè pé sáàfáà ni bàbá wọn. Ẹni kọ́dà ògúùkù kèfèrí. Bọ́bá ní bàbá wẹ̀lẹ́ ìjọba yóò ní asàlámàlẹ́kùn. Yóò sàlámà. La ilaha illallah. Asya laita qawmi fi dunya ulama. Ẹ̀yin ọmọ bàbá wa tí wọ́n kú. Ọ̀dọ̀ yín ẹ ṣera yín lọ́kàn. Àtúkà ò gbogbo ọ̀tá àdúgbò yìí. À ń ṣàdúrà tẹ́nísì tá a jẹun tán. Kálukú mọ́nà tí ẹ kàn lọ́nà. Yóò wá pọ̀ yín. Ìgbà bàbá yín fọ́ àmẹ́rù rẹ̀ bẹ́ńlẹ̀. Ẹ̀yin náà lẹ́rù ẹ̀. Àìmọ́ ojú afúlẹ́ máa ń lọ́gọ́. Ẹ̀wọ̀n bàbá wa rẹ̀ ọlọ́kọ́lá ọlọ́wọ́ yín ẹ̀dì mara yín. Ẹ ṣera yín lẹ́yọ̀kan. Àfàwọ̀ Abdulrasheed oníwàásí àgbà lágbára Ọlọ́run gbogbo bí ẹ bá dé láyé ẹ̀ ní kábùkù. Amina. Ẹwà àfà àti rẹra wọn lẹ̀ ẹ́ wí àfà lọ́jọ́. Torí gẹ́mi yín ó lè bá a kún ni. Ẹlòmíì ọ̀ wáyé fún rẹ ni. Ẹ máa lò lọ bẹ́ẹ̀. Àìmọ́ ojú afúlẹ́ máa ń lọ́gọ́. Ẹ̀yin òye ọlọ́kọ̀ọ́lá àwọn káàrí máa nì bàbá kínní, ìyá kínní, bọ̀dá kínní, ọmọ kínní, ìyàwó kínní, ọkọ kínní ìbò wọn àlọ. Ebi yẹn bá lè kó yóò dé bọ́dọ̀ wọn bá pa sọ́hun. Àwọn tó lọ ní àtúrí wọn. Àìmọ́ ojú afúlẹ́ máa ń lọ́gọ́. Àwọn olókùn kankan ní gbóyè lọ ni. Padà wálé. Ẹnu mi gbà kí n pé ọmọ mi ni. Wá sí àjòkó bẹ ọ̀ gbọ́dọ̀ dìde mọ́tà pariwo dàní. Ẹ̀yin ni gbogbo wa wá bá ẹni rí bá ń pa kọ́ bọ́ bá ṣe tán kó wá gbà lọ́dọ̀ wọn. Ibi làwọn ń rù. Ẹni tí ọba sì rí korí ilé ọlọ́wọ́n bá àṣírí ìwọ náà lọ jẹun lé. Àlìmọ́ọ̀tù. Ojú afúlẹ́. Ikú ní tẹ́ wọn, àwọn tá bàbá wọn lọ́kọ́ ńlá, àwọn tá rí máa nì, ikú ní tẹ́ wọn. Bàbá ìgbé ọ̀pá àgbárí ló wọn bẹ láyé lónìí ni. Àràárọ̀ bàbá